gbogbo ẹ̀yin olólùfẹ́ Katsina tí Sugar One ẹ máa gbé bọ́dì yín, ẹ jẹ́ ká máa ṣe exercise. Kéèyàn kàn take a stroll láàárọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tó yẹ ká máa gbé mọ́tò lọ tó wà ní àrọ́wọ́tó, kí ló dé tó fẹsẹ̀ rìn? Ṣé tipátipá ni? Bàbá ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀gọ̀ fà á. Ibi tó bá ṣe gbé mọ́tò lọ ni kò gbé mọ́tò lọ, ibi tó bá ṣe gbé mọ́tò lọ fẹsẹ̀ rìn, tó bá dẹ̀ lè gbé mọ́tò kó gòkadà, tó bá dẹ̀ lè gòkadà wọ́n máa ń wá. Ṣèbá ti gbọ́ pé a ní wèrè oníjó, ọ̀nà a ní wèrè olórin. Èmi náà wá rò lọ́kàn pé ṣé tèmi náà bá ya wèrè lẹ́ṣọ́rà kò ṣáà burú kò bàjẹ́. Bí mo ṣe nífẹ̀ẹ́ ìlú yìí tó, mo máa ná owó mi. Tí n bá gba sálárì ó ti di àfiṣe fún mi. Ṣèbémi ni mo wo ṣùṣù tí mo kó sálárì mi tí mo lọ fi ṣe costume, tí mo fi ṣe orin Nigeria flag flying láìsẹ́ni tó ṣe onígbọ̀wọ́. I see a flag flying, it is green, white, green. If you love Nigeria, defend our unity. If you love Nigeria, protect our unity. Orúkọ mi ni Olúfẹ́mi Ọ̀rúnṣọlá. Mo jẹ́ alára àbálẹ̀ èèyàn kan. Tọ́ bá pè mí léèkú èbó tí kì í sùn, tí n bá sùn gbà mí gan, á dàbí pọ́pọ́lọ mi ò sùn. Mo jẹ́ akọ́nimọ̀ọ́ṣe nílé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìjọba ìpínlẹ̀ Ogun. Mo jẹ́ ẹlẹ́bùn ènìyàn, mò ń kọrin, mò ń sọ̀rọ̀, mò ń kéwì, mò ń ṣètò. Ní pàápàá jùlọ, mò ń ṣiṣẹ́ ìfinimọ̀nà. Akọ́nimọ̀ọ́ṣe tí mo máa ń pera mi yẹn, ó wá túmọ̀ sí pé mo lákìyèsí pé ohunkóhun tí mo bá wá ń ṣe o láti kékeré tèmi, èmi ò fẹ́ kí n máa ṣe nǹkan mi bí gbogbo èèyàn bá ṣe ń ṣe. Àwùjọ tá a dẹ̀ wà yìí, ilé ayé tá a wà yìí, William Shakespeare ló sọ̀rọ̀ kan lóyìnbó tó pòwe, ó ní variety is the spice of life. Ká jẹ díẹ̀ nú ilé, ká jẹ díẹ̀ nú tàn. Téèyàn bá ń jẹ nǹkan kan ṣe ní gbogbo ìgbà á sùnyàn, oníbàárà àti gbogbo àwọn tá a jọ ń gbélé ayé àfẹ́ ohun tuntun. Ṣùgbọ́n nínú ìgbésí ayé mi tí n bá wò ṣùṣùn, tí n bá bojú wẹ̀yìn wò, àwọn ìrírí kan wà tí mo ti rí ní pàtó jùlọ nínú iṣẹ́ pé ká máa fi ni mọ̀nà, ká máa ṣe akọ́nimọ̀ọ́ṣe. Ìwé Katsina tí wọ́n ti fojú kàn níbi ọdún 2009 wọ 2010. Lẹ́yìn tí mo kọ̀wé ìtàn, mo ní ìrírí ìdojúkọ kan tó fẹ́ fa ìjákulẹ̀, tó fẹ́ sọ mí di ẹni tó fìdí rẹmi pátápátá láyé. Ìwé tí mo ti kọ yìí, káwọn kan tó ti jù mí lọ kàn sọ pé ìwé yìí ó kéré lọ́mọ tó ń kọ̀wé, kí ni irú ẹ̀ ń kọ? Lọ gbéwé yẹn jùnù tàbí kó gbé wá. Ń tà tí ẹ̀fẹ́ ni pé kó gbé wá, kó wá kọ orúkọ tiwa sípà àjọ kọ́ ni, ká lè fọ̀nà hàn ẹ́, kó lè di tó máa tó ti yẹ, kó lè rájẹ jẹun díẹ̀. Mo wá jókòó mo rò, mo ní ìmí wà nílẹ̀ tí mo sì fẹ́ ṣe, ìwúrí ló máa jẹ́ kájọ ṣèyàn. Wọ́n ní rárá, ilé ìgangan làwọn fẹ́. Mo bá yarí kanlẹ̀, ká má fọ̀rọ̀ gùn, wọ́n fojú mi hàn màbo. Ó wá di pé mo wá di ẹni tó dàbí aláìmọ̀ọ́ṣe. Mo wá wà lójú kan tiri bí omi adágún, omi odò. Lẹ́yìn ìrírí yẹn, mo wá jókòó, mo wá wòra mi wò, irú ẹ̀dá èèyàn wo gan ni mi, níbo ni mo ti ń bọ̀? Ṣebí kí n tó gbaṣẹ́ ilé, ó láwọn nǹkan kan tí mo ti ń ṣe, ó láwọn ẹ̀bùn tí mo ní. Kí n má tàn yín, ẹ̀yin kọ́ yìí, gbogbo ẹ̀yin fans Katsina tí Sugar One káàkiri àgbáńlá ayé, ìdojúkọ yẹn ló sọ mí dẹni tó ń ṣàwárí ara mi. Mo wá tẹpẹlẹ ẹnu mọ́, mo tẹṣan mọ́, ká ṣe MC ń bí, ká ṣe olórin lọ́hùn. Tí mo ti gbé àwọn ìgbésẹ̀ tó ti gbé mi déwájú àwọn èèyàn ńláńlá tí bàbá tó bí mi lọ́mọ tí ò tí ì déwájú wọn kó tó filẹ̀ ṣaṣọ́bora. Òun ló sún mi débi pé mo kọ orin Èdùmàrè Don't Bless Me lọ́dún 2009 lẹ́yìn tí mo ṣèwé yìí náà. Mo ṣe fídíò ẹ̀ lọ́dún 2010 tó fi ṣe wípé lórí àwọn iléeṣẹ́ tẹlifíṣàn kan fún ọ̀pọ̀lọpọ̀ ọdún títí dàkókò tá a wà yìí, wọn ò yé lo orin yẹn. Èmi ni mo fi ẹ̀gbá rap tí mo kọrin pé ẹ rap bàbá rẹ̀ ṣe mí lóore, ẹ̀dẹ̀ ṣe pamọ́ra, dédé àwọn ẹnímì rẹ̀ ti padà wá dọ̀rẹ́ wá. Ṣóyè yín, dédé àwọn ẹnímì, àwọn rẹ̀ máa padà wá dọ̀rẹ́ rẹ̀. Iyì ó bá mú ohun ojú ẹ rí ẹ̀, iyì ó kò bàjẹ́ kó fọ́ọ̀lù àǹdí ẹ dáhùn. Dédé àwọn ẹnímì rẹ̀ ti padà wá dọ̀rẹ́ wá. Èmi rẹ̀ wọ́n pẹ̀lú ìwọ fàdẹ tí wọ́n dá mástà. Ẹni bá mọ núrò wá gbà kí bàbá rẹ̀ fádà, ẹ sọ pé bàbá rẹ̀ fádà náà. Àwọn kan mọ̀ mí sí ọmọ bọ̀ ọ̀run. Àwọn kan á máa pè mí ní àwé. Bẹ́ẹ̀ ni, èmi ni awesome àwé. Je suis le frère de tout le monde. Èmi làwé everybody. French ni mo sọ yẹn. Ẹ má fọ́. Nínú ohun ojú rí yìí, ìrìn àjò yìí, ó wá sọ mí di ẹni tí ó ń rin ìrìn àjò lọ sínú ara mi pé kí làwọn nǹkan tí mo lè ṣe, ọ̀nà wo ni mo lè gbé gbà. Existentialism bá ọ̀nà àtijẹ́ àti mú is not a game of table tennis played by two gentlemen. You have to be determined, have courage.
kéèyàn ṣípá kó tàápá àbí kò yé yín. Ṣùgbọ́n nínú ìtamọ́ra àwọn ìgbà míì depression á dẹ̀ bùnmí so léegun ọrùn báyìí pé kí ni gbogbo kí ló wá kóra ẹ̀ sí, kí ló ń bá kà. Mo wá ṣe tààràtàrà, mo wá di ọ̀kan nínú àwọn ọ̀gá nínú ẹ̀ka tó ń kọ́ni ní ohun tí èmi gan ń ṣe gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́ṣe ní ẹ̀ka tó ń bójútó ẹ̀kọ́ nípa okòwò. Mo kọ ìwé kan lẹ́nu lọ́ọ́lọ́ yìí tí mo fi sọ orí ẹ̀rọ agbágbé, torí ohun kan táwọn èèyàn máa ń sọ ní pé lórílẹ̀‐èdè Nàìjíríà tá a wà yìí reading culture ti kú, àwọn èèyàn tí ẹ fẹ́ kàwé. Ṣé ẹ̀yin kan tẹ́ ń gbọ́ mi, ìwé mélòó lẹ fẹ́ kà? Wọ́n ní pressure ti wà, a tún gbọ́dọ̀ máa sọ òyìnbó mọ́. Ẹni bá ń kọ̀wé gan ìrònú tèmi ìrònú ọ̀tún, wọ́n ní wọ́n ń ṣe Book-A-Thon, ẹni tó lè ṣe oúnjẹ fún ìgbà tó gùn jù. Oríṣiríṣi àwọn èèyàn ti ń gbìyànjú àwọn nǹkan tán lè ṣe tán lè wọnú Guinness Book of World Record. Ṣèbá a ti gbọ́ pé a ní wèrè oníjó, wọ́n náà ní wèrè olórin. Èmi náà wá rò lọ́kàn pé ṣé tèmi náà bá ya wèrè lẹ́ṣọ́rà kò sáàbùrú kò bàjẹ́. Kí ló ń pè ní wèrè? Ohunkóhun tẹ́dà bá ń ṣe tó bá ti ṣe lọ́nà tó yàtọ̀, lọ́nà tó yà lára ọ̀tọ̀, tó mọ́pọlọ dání, creativity and innovation. History gbogbo àwọn nǹkan pàtàkì tó mú ayé ìrọ̀rùn tá à ń gbádùn lónìí, àwọn tó kọ́kọ́ ṣe àwọn èèyàn máa ń fojú wèrè wò wọ́n ni. Ibi tí ọ̀rọ̀ wèrè lẹ́ṣọ́rà tó ti jáde nìyẹn, ẹ̀já kò ń bẹ̀. Kí ló fà á? Kí ni mo rí lọ́bẹ̀ tí mo fi wàrù ọwọ́? Ìrírí pé wọ́n yọ owó ìrànwọ́ kúrò lórí owó epo ní Nàìjíríà, ó wá sọ jálá Yorùbá máa dùn, wọ́n ní jálá epo kan 500 naira. Ètò ọrọ̀ ajé tó ti dagun tẹ́lẹ̀ ó wá dàbẹ́ ní pé kíní ó wá fẹ́ fún gbogbo mẹ̀kúnnù, ó fẹ́ fún gbogbo èèyàn lọ́rùn. Inú ìrònú yìí ni mo wà gẹ́gẹ́ bí ọ̀nà tó ti mọ́ mi lára pé tí ìdojúkọ bá ti dé bá èmi Olúfẹ́mi Ọ̀rúnṣọlá o, èmi ò kì í gbójú sẹ́gbẹ̀ẹ́ kúrò lọ́dọ̀ ìdojúkọ. Mo máa wò lójú, àjọ máa wojú ara wa, àjọ máa wá wo strategy wo la fẹ́ fi gbá máàṣì yìí. Tí ìdojúkọ bá gbé tiẹ̀ dé, máàṣì ní football máàṣì ní, èmi á dẹ̀ sọ́ra mi di player, á dẹ̀ jọ gba góòlù ẹ̀ ní pé ká ti góòlù kẹ́nìkan dẹ̀ win, èmi lèmi dẹ̀ fẹ́ win. Òun ló jẹ́ kí n kọ ìwé tí mo fi sórí ẹ̀rọ agbágbé online tí wọ́n ń pè ní seller ebook ni. Mo ní how to survive and thrive without exhausting your salary with 500 naira fuel ní Nàìjíríà yìí. Báwo la ṣe fẹ́ ṣe? Ìwé yìí ó jẹ́ ohun tí mo gbé kalẹ̀ lọ́nà tó yà lára ọ̀tọ̀, tó ìgbà tí mo rí pé wọ́n ń ṣe Book-A-Thon, wọ́n ń ṣe ṣé mi lè ṣe oúnjẹ ni? Mo ṣe bó ń kọ̀wé ni mi ṣe bí mò ń kọ̀wé. Ìwé tí mo wá kọ ìkàyéfì tí ń bẹ nínú ẹ̀ tí mo fẹ́ kí gbogbo ọmọ orílẹ̀-èdè àgbáyé àtọmọ Nàìjíríà kẹ́ bá mi ṣàkíyèsí ẹ̀ ni pé ènìyàn dúdú tí wọ́n pé a kì í kàwé, èmi tún ń kọ̀wé Book-A-Thon. Book-A-Thon tèmi kì wá ṣe pé ẹni tó kọ̀wé tó gùn jù, ìwé tó kéré pin jù, wọ́n ní ọ̀pọ̀ ọ̀rọ̀ kò kágbọ̀n, afẹ́fẹ́ ló máa ń gbé lọ. Lótìítọ́ àwọn nǹkan kàyéfì wà nínú ìwé yìí. Nínú táìtù ìwé yẹn, gbogbo táìtù yẹn ó jẹ́ 19 words ló wà nínú ẹ̀, ṣùgbọ́n ìwé gangan fúnra ẹ̀ ọ̀rọ̀ òpó nínú ìwé kọ́bọ̀ tèmi o, Olúfẹ́mi Ọ̀rúnṣọlá yìí tí mò ń ròyìn, 19 word title, ṣùgbọ́n ìwé ní 9 chapters péré, ó ní 9 pages péré. Ẹ ti gbọ́rú ẹ̀rí Guinness Book of World Record. Ẹ bá ń fojú wo, ṣé èèyàn lè kọ̀wé 9 pages? Ṣé èèyàn lè kọ̀wé 9 chapters? Nígbà ẹ bá sì mú ìwé ọ̀hún tẹ́ kọ́kọ́ rí lórí agbágbé 19 words, ẹ kà á lọ lórọ̀ rẹ̀ mú. Ọpọlọ àti làákàyè, ọgbọ́n àtinúdá tí èèyàn fi ń ráyé gbé, tó fi ń rí gbà lò, even bá a ṣe wà nínú epo 500 naira per litre, òun lèmi fojú sùn nínú ìwé mi tí mò ń ròyìn. Nínú abala àkọ́kọ́, mo mú èrònú kan wá, eléyìí tí mo sọ pé máa mu omi. Ẹ̀ ń bi mí pé kí lomi ṣe ní ṣe pẹ̀lú epo? Ẹ̀yin kọ́ lẹ máa mú epo. Aṣakáṣa ní àwọn èèyàn bá ń dá pé mọ́tò kan ń jẹpo. Ṣé tí mọ́tò ò bá lo epo, ṣé ẹ fẹ́ da epo yẹn sínú ẹ̀jẹ̀ ni kéèyàn máa lò lẹ́jẹ̀? Bàbá, ohun tí a mọ̀ láàmọ̀, ohun tágbára wa ò ká, whatever is beyond you, o ò lè para ẹ̀ nítorí ẹ̀. Ṣùgbọ́n àwọn àkíyèsí tèmi ṣe ní pé ọ̀pọ̀lọpọ̀ àwa ẹ̀dá èèyàn nígbà tójú wa bá ń la nǹkan kọjá, nígbà tá a bá ní ìrírí nínú ayé,
Ọlọ́run máa ṣe dáadáa fáwọn ẹ̀dá. Ọlọ́run máa ń fi àwọn nǹkan kan sókè tó ju ipá wa lọ, àwọn nǹkan kan wà ní ìkáwọ́ wa. Nínú ìwé mi yìí, àkíyèsí àwọn nǹkan tó wà ní ìkáwọ́ wa tá a lè ṣe, tá a máa fi ráyé gbé, tá a máa fi rí gbà lò, tá a ní kó gbá wọlé, tá a ní laná tù ẹ̀. Òun ni mo kọ sínú ojú ewé 9 nínú abala 9 nínú ìwé tó ní àkọ́rí 19. Máa mú mi, ẹ jẹ́ ká máa mú mi. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n sọ wípé ó fẹ́ tó bí ìdá 100 nínú ọpọlọ àwọn èèyàn nínú ayé, nínú ọpọlọ wa yẹn lọ́hùn, omi ni, is made of water. Bí ipa wa ò ṣe ká ọ̀rọ̀ epo ìtò yìí, ṣé ẹ mọ̀ pé bómi ṣe ṣípù tó mi wà available, ẹlòmíì kì í mú mi àfìgbà tó rùn gbẹ bá gbẹ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àìsàn tá a sì ní lágọ̀ọ́ ara, ibi tí wọ́n ti ń bẹ̀rẹ̀ nìyí pé nígbà tí bọ́dì wa tí ò bá wà properly hydrated. Abala kejì ni mo wà báyìí. Mo ní ẹ máa gba atẹ́gùn. Breathe fresh air. Epo tí wọ́n ó di 500 naira per litre. Ọ̀pọ̀lọpọ̀ wa, irú ayé tá ń gbé, irú ọkàn ìgbàlódé, our life of sophistication, ó ti sọ wá dẹ̀dá èèyàn tó ṣe pé bóyá láti ẹ̀ ń breathe fresh air mọ́ kó tó wọnú mọ́tò. Ẹlòmíì mọ̀ pé tíyàn bá ẹ̀ṣẹ̀ wọnú mọ́tò wá kọ́kọ́ wind down díẹ̀ kó tó tan AC. Ó wọnú mọ́tò kàì wọnú mọ́tò yẹn ti pẹ́ nú òrùn para, ó ti tan AC, ó ti ṣá AC sórí. Ọmọ ẹ̀dá èèyàn, afẹ́fẹ́ tó ń fẹ́ yìí, inú ẹ̀rọ Ọlọ́run máa fi èémí inú wa sí. Fresh air gives us a lot, ṣùgbọ́n ọ̀fẹ́ ni. Ẹ jẹ́ ká máa breathe fresh air. Gbogbo ìgbà kọ́ la máa ń jókòó sínú AC. Ọ̀pọ̀lọpọ̀ ń sìn nítorí epo 500 naira. Wọ́n ti ẹ̀ ń kọ́yàn, ṣé gbogbo ibi tẹ́ ń gbé mọ́tò lọ tẹ́lẹ̀ lẹ́ ń gbé mọ́tò lọ ń sìn ni. Breathe fresh air, máa gba atẹ́gùn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá kì í gba atẹ́gùn. Òyìnbó tó máa ń kọ́lé tó máa ṣe bìkan sórí roof, wọ́n máa ń bọ́ síbẹ̀, wọ́n máa gba atẹ́gùn. Wọ́n mọ tó ń ṣe. Abala kẹta, mo ní ká máa jẹ èso, máa jẹ apple kan lójúmọ́ ọjọ́ kan. Eat an apple a day. Ẹnìkan ti fẹ́ máa bi mí pé ọwọ́ yìí ó dà pé wèrè lẹ́ṣọ́rà tó pè ní tòótọ́. Ó ní bó a ṣe máa ráyé gbé, bá a ṣe máa survive nínú epo 500 naira per litre. Ó wá ń sọ̀rọ̀ ká mú mi, ó ń sọ̀rọ̀ ká máa gbatẹ́gùn, ó ń sọ̀rọ̀ ká máa jèso. Tẹ́ ẹ̀ bá jèso, ẹ má jèso ń gbà yẹn. Tẹ́ ẹ̀ bá jèso, ẹ má jèso. Ẹni tí ò bá jèso kó máa lọ mépo. Ọ̀pọ̀ èèyàn kì í mọ̀ pé mi gan nídìí owó. Ní bí oṣù 4 sẹ́yìn ni mo ní mo fẹ́ 1 million, mo fẹ́ ra irinṣẹ́. Ẹnìkan péré ló fún mi 50,000. Síbẹ̀, ìyẹn ò dí mi lọ́wọ́ láti má tẹ̀síwájú láti mú dùnrún báwọn èèyàn. Má gbé ṣòro wá bá mi o. Èmi kì í ṣọlọ́run, mo ní tèmi náà o. Chapter 4. Gbé bọ́dì ẹ, gbé sọ́ọ̀lù ẹ. Àìtètè gbẹ́sẹ̀ lẹ́sẹ̀ ló fi ṣe kí ni? Ó gbẹ̀ṣẹ́ kan lójú, ó máa kíbọ̀ lójú ni. Tí máa ń sọ̀rọ̀ gbé bọ́dì ẹ, ó dá lórí exercise your legs. Ọ̀pọ̀lọpọ̀ wa nínú ayé ìgbàlódé tá à ń gbé yìí, we have become so sedentary. A ti di ẹni tó ń dúró sójú kan bí igi. Tẹ́lómi bá ti di ọ́fíìsì, tó bá ti bọ́ sùtù pàkà, tó bá ti fi kọ́gi tí wọ́n fi ń kọ́ nínú ọ́fíìsì báyìí, kò breathe fresh air mọ́, ó máa gba AC ẹ̀ tílẹ̀ máa fi ṣú ni. Bó dẹ̀ ṣe wà nínú ọ́fíìsì yẹn, intercom ló máa tẹ̀. Ó lè má dìde fún wákàtí 2 mẹ́ta. Ó kàn jókòó sójú kan bí igi. When you are not a tree, move your legs. Ẹ jẹ́ ká máa gbé bọ́dì wa. Ọ̀pọ̀lọpọ̀ tí ò fẹ́ ṣe nìsín, bó tiẹ̀ jẹ́ pé n tó sún wa débẹ̀ kì í ṣe ohun tí inú wa dùn sí. Epo 500 naira per litre ni. The fear of 500 naira per litre is now the beginning of wisdom. Ṣùgbọ́n mo rọ̀ yín, gbogbo ẹ̀yin olólùfẹ́ Katsina tí Sugar One, ẹ máa gbé bọ́dì yín, ẹ jẹ́ ká máa ṣe exercise. Kéèyàn kàn take a stroll láàárọ̀. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ibi tó yẹ ká máa gbé mọ́tò lọ tó wà ní àrọ́wọ́tó, kí ló dé tó fẹsẹ̀ rìn? Ṣé tipátipá ni? Ṣéjọ́ tó bí ẹ ṣe ọlẹ̀ Mercedes Benz mú ẹlẹ́sẹ̀ ni? Ìtò wa jọ mí lójújù. Ǹjẹ́ ẹ mọ̀ pé orí ìrìn báyìí ni eré wà? Ọ̀pọ̀lọpọ̀ tó ṣe pé nígbà tó bá kàn ń take a stroll tó exercise ara ẹ, ibẹ̀ ló ti máa rìn pàdé olóore. Mi ò ní sọ tán. Àníkẹ́ bọ́ sórí sẹ́là online lórí agbágbé. Ẹ lọ wòwe Werey lecturer, how to survive and thrive.
with 500 naira per litre fuel without exhausting your salary. Olúfẹ́mi Ọ̀rúnṣọlá ló kọ Abami ìwé látọwọ́ Abami èèyàn. Ìkarùn-ún, abala karùn-ún, ẹ jọ̀ọ́ kí ló ṣàwọn èèyàn ìgbàlódé? Ẹ jẹ́ ká bá àìní ara wa pàdé fúnra wa. Meet your own needs yourself. Nǹkan kan tí mo ṣàkíyèsí ni pé ọ̀pọ̀lọpọ̀ wa ìjọba ni o, ìjọba ni o, ìjọba ni o, ìjọba ni o. When are you going to take responsibility for your life? With or without ìjọba, Ọlọ́run tó dá wa sáyé ó ti ṣẹ̀dá wa pé káwa náà ká kọ́kọ́ take responsibility. Even láwọn àwọn àwùjọ tí nǹkan tó ti ń work bí wọ́n ti ń wí, if you are there and you are in a irresponsible fellow tó take responsibility fún destiny ẹ, tó meet need ara ẹ fúnra ara ẹ, èèyàn máa ń kọ́kọ́ ṣípá ni, ọmọ tó bá ṣípá ni yẹ́ ń gbé. Mi ò absorb ìjọba pé kíjọba náà wà irresponsible, kíjọba wà responsible because it is the constitutional responsibility of government to provide conducive environment for its citizenry. Ṣùgbọ́n lọ́wọ́ ibi tí mo ti mú yìí, ìrònú tèmi, ọgbọ́n àtinúdá tí mò ń fọn rere tí mò ń palantia fún gbogbo ọmọ Nàìjíríà àti gbogbo èèyàn tó ń gbọ́ wa mẹ́ra lórí orílẹ̀-èdè àgbáyé, òun ni pé ká kọ́ ọgbọ́n bá a ti máa ń bá ẹ̀mí ara wa pàdé fúnra ara wa. Ẹni tó bá ti ní attitude yìí pé mo fẹ́ bá ẹ̀mí ara mi pàdé, ọpọlọ ẹ máa ronú síbi nǹkan tó lè ṣe láti bá ẹ̀mí yẹn pàdé. Bàbá, ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Ibi tó bá ṣe gbé mọ́tò lọ ni kò gbé mọ́tò lọ, ibi tó bá ṣe gbé mọ́tò lọ fẹsẹ̀ rìn, tó bá dẹ̀ lè gbé mọ́tò kó gòkadà, tó bá dẹ̀ lè gòkadà wọ́n máa ń wá. Àbí wọ́n fi ṣòro mẹ́ja ni, is it by force? Ibi tí ò yẹ kẹ́lòmíì lọ tó ń lọ gan ló ti lọ ń kàgbákò tí ò yẹ kó kù. Àbí kí là ń wí dọ̀nà? Ẹ̀yin ọkùnrin ẹ wá yá mi létí yín ní pápápá. Ọmọ, my children, my wife. Má para ẹ. Meet your own needs too. Make yourself comfortable. Meet your needs. Needs ni mo pè o, mo ń bọ̀ lórí wants. Bó o bá para ẹ lónìí, tó o bá ní high blood pressure, tó o kọ́rọ̀ epo 500 naira sọ́kàn, gbogbo bùkátà, tó o bá kó sọ́kàn, tó o bá ṣe wà lónìí, tó o sa wàálẹ̀. Ọmọ ẹ̀ àgbáyé, ìyàwó àgbáyé. Chapter 6 ni mo dé báyìí. Àwẹ̀ ò gbé ojú kúrò lára ohun ọwọ́ mi ò tó máa fi gọ̀ǹgọ̀ fà á. Damn your wants ni mo pe chapter yẹn. Mo sọ pé báyìí ní ẹ̀pàdé ní ìdí ẹni n tó nílò gangan, ó nílò ẹ̀, ó nílò láti jẹun, láti wọṣọ tó dáa, láti gbé ayé tó nítumọ̀. Ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí kò ń ṣe ohun tó nílò. Want ni, damn your wants. Aṣọ tó ń mú tó wẹ̀ ògbé tipátipá ni, ó dẹ̀ wọṣọ tó ní lọ. Òde tó bá yẹ kó lọ ni kó lọ, èyí tí ò bá yẹ kó lọ ẹ jẹ́ ká mú yẹn kó lọ́rọ̀. Ojú ewé 6 ni mo rọra mú yìí. Bí mo ṣe nífẹ̀ẹ́ ìlú yìí tó, mo máa ná owó mi. Tí n bá gba sálárì ó ti di àfiṣe fún mi. Ṣé mọ̀ pé mo ti sọ ń bẹ̀rẹ̀ ètò yìí pé alára àbálẹ̀ èèyàn ni mí, aláfiṣe èèyàn tún ni mí. Ṣèbébì ni mo wò ṣùṣù tí mo kó sálárì mi tí mo lọ fi ṣe costume, tí mo fi ṣe orin Nigeria flag flying láìsẹ́ni tó ṣe onígbọ̀wọ́. I see a flag, it is green, white, green. I see a flag flying, it is green, white, green. If you love Nigeria, then are you? Mi ò lè káyé àwọn nǹkan tí mo ti kó owó mi, màá dẹ̀ gba sálárì mi báyìí, màá dẹ̀ lọ kó, màá máa fi ṣe orin láti tu àwọn ènìyàn nínú, láti sọ̀rọ̀ ìdàgbàsókè fún orílẹ̀-èdè Nàìjíríà. Àwa ṣe àwọn nǹkan ọ̀hún tán, àwa dàbẹ́ ní pé níbo lèmi tiẹ̀ ti fẹ́ rówó tèmi padà. Nínú gbogbo àwọn èèyàn tí wọ́n jẹ́ agbóhùnsáfẹ́fẹ́, mi ò rójú Katsina tí sọ, ó jẹ́ ẹnìkan tó pé láti gbàdégbà ló ti máa ń pè mí, á ní bàbá kí lè rí yín, kí ni gain yín gan, gbogbo orin tẹ́ ń ṣe yìí, ẹ tún ti wọ túdú, ẹ tún ti kówó, ẹ tún ti lọ, kí ni gain ti ti yín gangan? Manikas ó ti dàfi ṣe, ẹ ṣáà jẹ́ kí n máa ṣe. Ṣùgbọ́n kíní kan ni mo mọ̀ tó dá èmi lójú pé nínú ìrírí ohun tójú mi rí, ojú tó bá rí ibi tí ò fọ́ ire lókù tó máa rí. Mo ti lo owó mi, mo ti lo resources mi, mo ti lo talent mi, mo ti lo time mi fún orílẹ̀-èdè Nàìjíríà débi pé ìgbà míì á sún mi sí gbèsè. Ìgbà míì á mú mi wọnú depression, máa kàn máa wúra mi báyìí pé bọ̀bọ̀ yìí ṣé. Ṣùgbọ́n kíní kan ni mo mọ̀ tó dá mi lójú, ajé kì í gbé. Ibi tọ́lọ́run máa gbà sán fún mi, òun ni ipa tí èèyàn kó nílé ayé.
àti wá ń dá àwọn ọgbọ́n àtinúdá kan òkè ẹ jẹ́ á tún ṣe báyìí ká ṣe báyìí ká ṣe báyìí ká gbé àwọn iṣẹ́ yìí sáwọn ọbẹ̀ kan tó lè máa fún wa lówó. ìrírí pé kán fẹ́ kó mi láyà jẹ kí n má lè dẹni tó ń kọ̀wé, èmi tí wọ́n ní káì mo kọ physical book wọ́n ní mi ò tẹni tó ń kọ́, èmi tí mo jókòó síwájú yìí ọ̀tọ̀ ni mi ò lórí Amazon tó jẹ́ the most powerful frontline online platform tó ń ta àwọn ìwé lórí agbágbé ayélujára o. èmi ò jẹ́ kẹ́nìkan pa mí lẹ́nu mọ́, ìwọ náà má jẹ́ kẹ́nìkan pa ẹ́ lẹ́nu mọ́. lẹ́yìn tí mo kọ eléyìí ní 2009 2010 tán ní mi ò tó kọ̀wé mo tún sì ń kọ ìwé sí. I wrote A to Z of broadcasting for beginners. ọdún tá a wà yìí náà ni mo kọ́. má jẹ́ kẹ́nìkan kó ẹ láyà jẹ nínú ìrírí ayé, àwọn tí mi mú sọ́wọ́ nìyẹn. ọwọ́ mi ò tí ì tẹ́, mi ò tí ì débi tí mo ń lọ, ọkàn mi ò tí ì balẹ̀ bí mo ṣe fẹ́ o. torí a kì í fúyẹ́ kápá wúwo, a kì í wúwo kápá fúyẹ́. ṣùgbọ́n kinní kan ni mo mọ̀ nínú ìrírí ayé mi, tó bá ń sọ pé ṣénú ẹ dùn sí ara ẹ pẹ̀lú irú ayé tó ń gbé, tó bá jẹ́ béèrè tó bí mí nìyẹn, màá ní mo gbìyànjú. tọ́ Olúfẹ́mi Ọ̀rúnṣọlá, mo sì wà pẹ̀lú yín lórí ọ̀rọ̀ ìwé tí mo kọ, ebook lórí agbágbé seller online platform tí wọ́n ń ta ìwé ni. How to survive and thrive with 500 naira per litre fuel in Nigeria without exhausting your salary. tó ní 9 chapters àti 9 pages péré, ṣùgbọ́n tó kún fún ọ̀pọ̀lọpọ̀ ìrònú ìjìnlẹ̀ àti ọgbọ́n àtinúdá tí èmi nígbàgbọ́ pé tí èèyàn bá fi ṣe ilé ayé á rí gbà lò, á ráyé gbé, bó tilẹ̀ jẹ́ orílẹ̀-èdè níbi tí ìdàgbàsókè ló fẹ́ bá wa, ojú tó ń pọ́n sí mo gbàgbọ́ pé àpọ́nlà náà ni. ẹ lè ríwèé yìí rà lórí seller tẹ́ bá ti wọnú https://seller wọ́n pronounce it as SELAR seller.co.fxtd, X for xylophone, FXTD. ẹ̀ríwé mi rà ń bẹ̀ pẹ̀lú àwọn ọgbọ́n àtinúdá. gbogbo ìgbà tí ìṣòro bá kojú sẹ̀dá nínú entrepreneurship, àwa ń pè ní concept of opportunity. inú ìṣòro òun ni àǹfààní ló ti máa ń jẹyọ. ohun ojú ẹ bá rí, mi ò mọ ohun tójú yín rí níbikíbi tẹ́ ẹ wà tẹ́ ẹ ti ń gbọ́ wa, ẹ wo opportunity tó ń bẹ́nu ẹ̀. bí Katsina ti ṣe nìyẹn, bí àwọn aláṣeyọrí nínú ayé tá à ń gbé bí wọ́n ti máa ṣe nu, bébí náà ṣe ń ṣe ni. ẹ wá fẹ́ pè mí, mo máa ń jáde láti bá àwọn èèyàn sọ̀rọ̀ láwọn ilé ẹ̀kọ́, láwọn ilé iṣẹ́ tí mo kọ́ náà tí mo gbà ní gẹ́gẹ́ bí akọ́nimọ̀ọ́ṣe nílé ẹ̀kọ́ gbogbo nìṣe. nọ́mbà mi 0803 838 2796 0803 838 2796. ẹ lè rí mi lórí Instagram at official_away1, Instagram official_away1. bẹ́ẹ̀ náà lẹ lè wo àwọn fọ́nrán àwọn iṣẹ́ tí mo ti ṣe lọ́lọ́kùn òjọ̀kan, orin tí mo kọ fún Nàìjíríà. kò gba gídígbò tí mo fi ní kẹ́ ẹ má yíbò kẹ́ ẹ má jíbò, ẹ jẹ́ àdìbò, kò gba gídígbò. ẹ bá mi sọ fún wọn ládùúgbò, kò dìgbà tẹ́ bá fọ́ ládùúgbò ká tó mọ́ mi nù ládùúgbò. tọkùnrin tóbìnrin tàrúgbó, Haúsá Yorùbá Ìbò ní kẹ́dìkẹ́ má jẹ́ gídígbò, democracy dàgbà ayé ń dògbò. Ìbò ní kẹ́dìkẹ́ má jẹ́ gídígbò. A flag, it is green, white, green. I see a flag flying, it is green, white, green. If you love Nigeria, defend our unity. If you love Nigeria, protect our unity. If you love Nigeria, defend our unity. If you love Nigeria, protect our unity. Protect our unity. You can love Nigeria and preach this unity. Leaders of Nigeria, let there be equity. Wasobia Nigeria for it. At the stage of Nigeria, we should believe. Kí ló dé Nigeria in all of this poverty? ọ̀pọ̀ èèyàn kì í mọ̀ pé mi gan nídìí owó. níbi oṣù mẹ́rin sẹ́yìn ni mo ní mo fẹ́ 1 million, mo fẹ́ ra irinṣẹ́. ẹnìkan péré ló fún mi 50,000. síbẹ̀ ìyẹn ò dí mi lọ́wọ́ láti má tẹ̀síwájú láti mú dùnú báwọn èèyàn. má gbé ṣòro wá bá mi o.
èmi kì í ṣọlọ́run mọ́ ní tèmi náà o. mo fẹ́ sọ fún yín nípa egbògi kan tó ń ṣiṣẹ́ fún liver problem, kidney problem. ọ̀pọ̀ èèyàn ló wà tó ní ìpèníjà ẹ̀. béèyàn bá máa tiẹ̀ lọ ṣe àwọn test tàbí ìnáwó kan lásán tó ń bá fi wọ́n sórí dialysis ṣe mọ ìtàn náà ṣá. oògùn kan wà tó ń jẹ́ La-Aula Bitter Tea. sórí La-Aula Bitter Tea yìí ó ṣiṣẹ́ fún kidney problem, ó ṣiṣẹ́ fún liver problem, ó ṣiṣẹ́ fún ohun tó ń jẹ́ prostate, ẹni tí ò lè tọ̀ dáadáa. egbògi tiwantiwa ni o. àwọn kan tiẹ̀ ti lò gan tán ríṣẹ́, ìdí nìyẹn tèmi náà fi bọ́ta láti máa sọ fún ẹ pa ẹ̀. sórí gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester pátá, ẹ lè rí La-Aula Bitter Tea ní àdírẹ́sì tẹ́ fẹ́ gbọ́ yìí. Number 45 Middleton Garden, Manchester, M24 1AB. Number 45 Middleton Garden, Manchester, M24 1AB. tàbí kẹ́ ẹ pè àwọn tẹlifóònù nọ́mbà kan fi sórí screen. ṣùgbọ́n yìí tẹ́ bá fẹ́ pè wọ́n báyìí láti bá wọn sọ̀rọ̀ nílẹ̀ Nàìjíríà, ẹ lè pè 08033194355. Point Factor X ìmọ̀ ìjìnlẹ̀ ti sún síwájú o. ẹ jẹ́ ká fọkàn balẹ̀ pẹ̀lú FFS èròjà ìgbàlódé nì èyí tí yóò máa mú ẹ̀dínkù bá iye òdiwọ̀n epo pẹtiróòlù, dísù, kerosene àti gáàsì tá a bá ń lò. gbogbo àwa tá à ń lo mọ́tò, ọ̀kadà, márúwá àti jẹnẹrétọ̀ títí dé orí ẹ̀rọ ìlọ́ta. tẹ́ ẹ bá fẹ́ kí epo tẹ́ máa lò kó máa rìdúùsì, FFS ní kẹ́ ẹ bèrè fún. kì í ṣe àkóbá fún ẹ́ńjìnì o. láti rí i rà tàbí jẹ́ alágbàtà fún Fuel Factor X FFS tá à ń sọ yìí, ẹ kàn sí ọ́fíìsì Kasnati ní Suite 3 Dorcas Plaza beside M+ filling station, Kwari, Abẹ́òkúta. tàbí kẹ́ ẹ pè sórí 0706 811 3821. Fuel Factor X a máa mú ẹ̀dínkù bá iye epo pẹtiróòlù, dísù àti gáàsì tẹ́ ó máa lò pẹ̀lú FFS. ẹ lọ fọkàn balẹ̀. If you love Naija, protect our unity. You can love Naija and preach this unity. Leaders of Naija, let there be equity. Wasobia Naija, for it, At this age of Naija, we should be living in plenty. Kilo day Naija, enough of this poverty.